Mo kí yín káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Victor ní orúkọ tèmi. Lónìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa èyí tí a pè ní Adobe Photoshop. Màá fẹ́ ká bẹ̀rẹ̀ láti máa mú díẹ̀díẹ̀, a máa gé àwọn fídíò náà kéékèèké kí ó ba lè yé wa dáadáa. Màá mú láti ibi tí mo máa pè ní ibi kúkúrú tá a máa fi máa tò léra wọn, tá a máa fi dé ojú àmì tí mo máa fi sọ wípé ẹnikẹ́ni tó bá wo fídíò yìí a lè sọ pé òun náà ti mọ bó ṣe ń lo Photoshop. Èyí tó ń pè ní Adobe Photoshop CC ti 2019 ti tọdún yìí, òun ni èmi máa lò láti fi ṣe àwọn ẹ̀kọ́ tá a fẹ́ ṣe. Àmọ́ ohun tá a fẹ́ ṣe yìí náà ẹ lè lò lórí àwọn Photoshop tán ti ṣe sẹ́yìn, bóyá tọdún tó kọjá àbí 2017 àbí nǹkan bẹ́ẹ̀. Bóyá lọ́jọ́ iwájú mo lè ṣe fídíò bẹ́ẹ̀ ṣe lè rí Adobe Photoshop 2019 lò. Ìdí ni wípé Adobe Photoshop kò tiẹ̀ ń ṣe Adobe Photoshop nìkan, gbogbo ohun tẹ́ bá máa lò lórí Adobe ní ayé òde òní ẹ máa ní láti san àwọn owó kan fún ni. A máa sọ̀rọ̀ nípa yẹn ní ọjọ́ iwájú. Àwọn nǹkan tá a máa kọ́ nínú ẹ̀kọ́ Adobe Photoshop yìí ni mo fẹ́ kọ́kọ́ kà wọ́n síta ká lè bá máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ojú Photoshop wa ní ti wíwò, ìyẹn ni bí tá a bá ṣe Photoshop bí ó ṣe máa rí. Ohun kejì tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ ni èyí tá a pè ní ẹwà, bí àwọn tá a bá ṣe máa fi ẹwà kún àwọn. Ohun kẹta tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ ni bí a ṣe lè ṣiṣẹ́ pẹ̀lú àwòrán nínú Photoshop. Ẹ̀kẹrin ni bí a ṣe lè ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ nínú Photoshop. Eléyìí tó jẹ́ ìkarùn-ún tá a máa fi pojú èdè ni èyí tí mo pè ní àwọn irinṣẹ́ pàtàkì. Ibi mo fẹ́ ká pojú èdè sí. Ẹ pàdé wa lọ́jọ́ míì fún ìtẹ̀síwájú. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa láti subscribe tẹ́ bá fẹ́ràn àwọn fídíò tá à ń ṣe. Kẹ́dẹ̀ tẹ èyí tó dàbí agogo tó wà ńbẹ̀ kẹ́ lè máa mọ̀ ní gbogbo ìgbà tá a bá fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.